Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere, ẹ kú dédé àsìkò yìí, ẹ kú ti ìfaradà ìjọba àwa ló kàn. Ọlọ́run á bá wa yọrí ẹ̀ sí rere. Gbogbo ẹ̀yin olóṣèlú, pàápàá ẹ̀yin tẹ́ wà lórí àléfà, àtàwùsá àti Yíbò, gbogbo èdè yòówù kó wà lórí àléfà, Yorùbá ni mo fẹ́ bá sọ̀rọ̀ o. Yorùbá ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ìdí tí mo fẹ́ fi bá Yorùbá sọ̀rọ̀ ni wípé àwa la wà lórí àléfà. Àwa la wà lórí àléfà. Àwa ni ààrẹ lásìkò yìí. 2025 tá a bọ́ sí, ẹ forí korí, ẹ fi kùn lukùn. Gbogbo nǹkan tó wọ́n ní Nàìjíríà, ẹ jẹ́ kó wálẹ̀. Ìwọ̀nba owó tẹ́ ẹ ti kó sápò látìgbà tẹ́ ẹ débẹ̀ yìí náà ó tó. Àgbálọ àgbábọ̀ kò sí èyí tẹ́ ẹ máa mú lọ sọ́run ńbẹ̀. Ìyà ń jẹ aráàlú, ebi ń pa wọ́n. Kẹ́ ẹ tó débẹ̀, ẹ ní kí wọ́n dìbò. Gbogbo wa túyáyá, atúyàyà, a lọ dìbò. Ṣé ó wá yẹ kọ́mọ ẹlẹ́ran máa padà wá jẹ egun? Àwa ò bá yín dàbújá o, ṣùgbọ́n a mọ̀ pé bẹ́ẹ̀ ṣe dórí àléfà yẹn, nǹkan tí ń ṣe ṣọ̀mṣọ̀m. Ẹ mú owó epo wálẹ̀. Ó níye tí àdúrà fepo lẹ̀ o, tó fi jẹ́ pé Ọlọ́run. Ó dẹ̀ níye tí Buhari náà gbépo ń bẹ̀. Bàbá Tinubu, ó níye tépo wà lásìkò tiyín yìí. Ẹ dẹ̀ mọ̀ wípé epo yẹn náà ló ṣe gbogbo kò kárí ọrọ̀ ajé. Ẹ mépo wálẹ̀ kí gbogbo nǹkan lè wálẹ̀. Tẹ́ bá dòde ń sìn, ẹ máa rí 1 bag of rice, àpò ráìsì kan, ó ti lé ní 100,000. Níbo là ń lọ? Bẹ́ẹ̀ dẹ̀ ré, ẹ̀yin fúnra ara yín ẹ mọ̀ lọ́kàn ara yín wípé ẹ̀ ń rí nǹkan jẹ. Tẹ́ bá ti ń rí nǹkan jẹ, ẹ jẹ́ ká aráàlú náà rí nǹkan jẹ. Nítorí pé kò sí bá àwọn aráàlú ṣe lè jẹ tó, wọn ò lè jẹ tó yín. Ẹ̀yin lẹ wà nídìí ọrọ̀ ajé. Ẹ jẹ́ kí epo wálẹ̀, ẹ jẹ́ kí gbogbo nǹkan wálẹ̀, ẹ jẹ́ kí mẹ̀kúnnù gbádùn. Ẹ má jẹ́ kí orílẹ̀-èdè wa dàbí orílẹ̀-èdè àwọn kan tó ti ń rí jẹ tẹ́lẹ̀ tán ò rí jẹ mọ́. Ọlọ́run má jẹ́ á máa padà sí burúkú. Bàbá Tinubu, ẹ gbọ́rọ̀ yí ẹ̀ wò. Gbogbo ẹ̀yin fáǹsì wa, ẹ bá share fídíò, ẹ bá comment, ẹ má bá wa like ẹ̀. Comment, ẹ má bá fi comment.